Milikami Idili. Okay. Atọ́kùn. Mo ní Milikami Idili. Mo gbọ́. Ti gbọ́. Àbí gílẹ̀ tún fẹ́. Ẹ máa ní Idili tẹ̀wá àti Telesis. Ó ti pọ̀ jù ń tèmi. Ẹni Telesis. Telesis. Ìyẹn ni pé good morning. Ọ̀dà Telesis. Ibo lẹ ti wá. Orílẹ̀-èdè Ethiopia. Agbọ̀nlẹ̀ adúláwọ̀ lẹ dúró sí. Amharic language. Ẹni. Amharic language mo jọ fún yín. Àdàbẹ̀ ìyẹn náà dà. Ìyẹn náà dà. Adari Indetili. Adari Indetili. Ndetili Adari. Ó yẹ kẹ́ fi Telesis sí. Èmi kò ní ìdí ẹ̀yin náà fi kún lẹ́yìn. Àwọn ìfigagbága tó láǹfààní láti wáyé lánàá UEFA Champions League. Bákan náà nínú díje English Premier League lánàá ikọ̀ Watford rí àyè lọ́wọ́ Crystal Palace mẹ́rin sẹ́yọ kan ni Liverpool pa Leeds United lẹ́ẹ̀bẹ̀rẹ̀ àbẹ̀pá mẹ́fà sódò. Bákan náà Burnley òun fi àjẹ Tottenham Hotspur pẹ̀lú àwọn ayọ̀kẹ́ dondo sódò ni òye fi àjẹ Tottenham. Ìfigagbága ń tẹ̀síwájú lẹ́nìí Arsenal níbo ìjọ́mọ̀ dúró de ikọ̀ fún àtúwọ̀ndà lẹ́yìn láago 9:15 UEFA Champions League lẹ́nìí ẹni bí ibú wọ́n ti gba lánàá. Ẹ̀tẹ̀ wájú sáwọn ṣe tó bá ti bá yín lẹ́wọ̀n àwọn àṣàtúnṣe sí lọ́dọ̀ tí a. Manchester United àti Atletico Madrid omi ayò kọ̀ọ̀kan ní ìgbésẹ̀ àkọ́kọ́ nù o. Bákan náà Benfica òun àti Ajax Amsterdam láti Netherlands àmọ́ méjì náà gbá wọlé ara wọn. Europa Conference League lẹ́nìí ikọ̀ Celtic òun àti Bordeaux ìgbésẹ̀ kejì. Yóò lè bí eyín àbọ̀. Ẹ ti jẹ́ mẹ́ta ṣe yọkan. Celtic ń bínú. Ẹ ń bọ̀ wálé lálẹ́. À ń kanra báyìí. Ti kanra ni. Kò sí wàhálà. Kọ́rábàdì àti Marseille aago 7:15 ni wọ́n pọ̀ wọn kàn gé lélẹ́bí tẹ́ báwọn ni torí àwọn tí ò ní kémi. Ẹ̀yìn àti àní tí ò ní kémi. Ìgò yìí ti jẹ́. Ìgò dẹ̀yí àmẹ̀hìn Telesis. Telesis yóò ṣe kò sáwọn nú ọ̀rọ̀ tí wọ́n. Gbogbo wọn nú ọ̀rọ̀ wọn. Ìwọ náà pè ní ìgò mọ̀kànmọ̀kàn lóye kàn. Oyè tó kan àwọ̀. Ó ń bọ̀ wá kárẹ̀ ẹ̀dẹ́. Oyè tó kan àwọ̀. Yẹmí sis báyìí. Ó ń bọ̀ wá ká ẹ̀ẹ́dẹ̀ ìyàwó gbólógbó lọ ìṣòwò tó sọ̀wọ́ ní ó ti pẹ́ gan. Yẹmí sis báyìí. Ìṣòwò gbọ́dọ̀ sọ̀rọ̀ gbàzá. Ẹni kí ni. Mo ní Yẹmí sis báyìí. Yẹmí sis báyìí. Báyìí. Ẹ máa bá ti yín lọ.